Oya òtítọ́ ló máa lékè irọ́. Ọmọ aládìkún mi o. Bàbá yìí wá padà o. Òtítọ́ ló máa lékè irọ́. Májà sọ́lá mi o. Màmá yìí wá padà o. Wọ́n ní bí eré ló bá mọ̀. Ọ̀rẹ́ mi máa ṣe é. Bó bá dẹ̀ jẹ́ ìka, o lè múra sí o. Ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́, yé ẹ̀dẹ́ lọ́rọ̀ Olúwa. Àwọn ọba ilẹ̀ Yorùbá wọn láwọn ò sùn mọ́, wọ́n ti súnmọ́ ajú. Wọ́n ní lórí security ilẹ̀ Yorùbá wọn ní kò sí ní tó jọ. Wọ́n pe olóyè Májàsọ́lá Adéyẹmọ Ìgbòho Òòṣà tí má sì péré akọni. Ẹ fẹ́ gbọ́, ẹ máa bá mi fi dà lálẹ́ gàràgà tí bá ti ń pe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ máa bá mi kọ òòṣà sí comment section tí wọ́n fẹ́ kọ ní 1 million times. You are allowed. You don't see Igboho. Abi you don't see Igboho. Ọlọ́run, we love Igboho. We call Igboho jẹ àdìsán aládìkún. Wọ́n ti pe Májàsọ́lá Ìgbòho Òòṣà. O wọ́n dẹ̀ pe Ààrẹ Ọ̀nà Kakanfò náà. Tàálẹ̀ lóògùn ọ̀fẹ́ o. Ẹ bá wa kọ lóògùn ọ̀fẹ́ náà sí comment section. Wọ́n ní security ilẹ̀ Yorùbá, how they go. Báwo la ṣe jọ máa ṣe báyìí nísìn? Wọ́n lè máa pa á lórí ilẹ̀ bàbá wa, kò sí ní tó jọ. Ààrẹ Gani Adams ti gé. Wọ́n fọ òun lẹ́nu àgbà 20 billion. Yeah! 20 billion naira nílẹ̀ Yorùbá. Wọ́n ní kí security ilẹ̀ Yorùbá lè bá a dúró dáadáa. Wọ́n láwọn àgbà 20 billion naira. Bílíọ̀nù kò kì í ṣe mílíọ̀nù o. Ẹ fẹ́ gbọ́ full video lẹ́ máa wo bíbí full video. Ẹ máa rí àwọn ọba wa láti Èkìtì tí wọ́n sọ̀rọ̀. Ẹ máa rí àwọn ọba from different places tí wọ́n sọ̀rọ̀ àánú wọn máa ṣe yín. Ẹ gbọ́ ká tó wọnú agbami ètò. Mítìnì tán lọ ṣe yìí. Dúpẹ́ Onítìrí ńkọ́. Àjàkáyé where you dey? Wọ́n ti gbalẹ̀ Yorùbá àwọn eléré ibú. Àwọn aṣèrè tí ń sunkún jẹ́jẹ́. Dúpẹ́ 2x2. Wèrè. Ejò máa kàn sáà máa kẹ̀ tí ó ti ń clear. Àdìsánà bàbá. Ọ̀sẹ̀ níbi t'Àjàkáyé ti ń ṣe pé ìyẹn tó gbé kọ̀ǹkàn ìsórí tó lóun dé wíìgì. Àjàkáyé jẹ̀ bẹ̀rẹ̀ máa sunkún. Ọlọ́run Àjàkáyé máa sunkún Ọlọ́run. Ṣùgbọ́n ìyẹn ọba ká tó dáwọn wèrè yẹn lóhùn tó ká máa rẹ́rìn o. Ẹ lọ bu tí sẹ́gbẹ̀ẹ́ máa rẹ́rìn o. Ká tó dáwọn wèrè yẹn lóhùn, mo fẹ́ sáré jẹ́ ìyẹn ọba yẹn sí. Yorùbáwùyí lórúkọ tèmi, ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀. Bẹ́ẹ̀ ni. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ má ṣe ní erin kárelé owó àjọba o. Ẹ má ṣe ní erin yẹ́yẹ́ erin yẹ̀yẹ́ o. Àbẹ̀wájòyè ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ má pè lápèpa o. Torí ìṣẹ̀dá mi ò ní tẹ́fẹ́ ṣe nìyẹn o. Ohun tí ń bá wí ni ẹ wí o. Èdè tí ń bá pè ni ẹ pé. Ohun tí ń bá wí ẹ má máa sọ ìyẹn ló lè fa ìbínú. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ní lọ́kàn èrè sí ẹ̀. Torí àwa kò máa ṣẹ́ yín. Ẹ má yẹ kí n tí wọnú agbami ètò. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu Májàsọ́lá Ìgbòho Òòṣà. Torí tí máa ń kọ́kọ́ pílẹ̀ àwọn ọba yẹn lè má fẹ́ gbọ́. Àdìsá sọ̀rọ̀. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ẹ̀ náà. Àdìsá ẹ sọ̀rọ̀ sókè. Tí o máa gbogbo yìí goodwill message. Tí o máa tún máa sọ goodwill message. Àti wò. Gbogbo ilẹ̀ máa gbóhùn ẹ̀ kedere. Ó wà bí Sunday Igboho. Kí gbogbo àwọn bàbá tó wà bí o. Ẹ̀yin bàbá mi fẹ́ bàbá ẹ̀. Ẹ̀yin bàbá mi fẹ́ bàbá ẹ̀. Àbí òkì ọmọ olùdí àgbà onídìrí Germany òkì ọlọ́pàá ọmọdé òkìkí òkìkí orí bàbá mi orí adébíyí bàbá wa òkìkí òkì gánàdà òkì ẹgbẹ́tò ẹgbẹ́ wà lọ́wọ́ ọlọ́run ní kẹ́kẹ́ ilẹ̀ Yorùbá ọba rẹ̀ ọlọ́run ní kẹ́kẹ́ ilẹ̀ bàbá mi ọlọ́run ní kẹ́kẹ́ nínú. Òkì gbogbo ọba lọ́ba lálá ẹ̀ẹ́dẹ́gbẹ́ nígbà tó rí fún abẹ́rẹ́ ọlọ́run àtọ́lá ẹgbẹ́ nílẹ̀ tí ilẹ̀ Yorùbá bàjẹ́. Òkì bàbá mi dúró ilé gbọ́ ọ̀lẹ́gbẹ́ bàbá ìtẹ̀yẹ ọ̀lẹ́wẹ̀ tó méjì kan
So bàbá mi sọ pé ọ̀sán owó káwọ̀ ọkùnrin ìbálẹ̀ wà pàmìtì yẹn. So ẹ má ti mú kí ní ẹgbẹ́ yẹn lọ́tọ́lẹ̀ kí bàbá mi ọlọ́ọ̀kẹ́ tẹ̀sí ló kó bàbá rẹ̀ nínú mo kí gbogbo bàbá mo kí ìgbóngbò bàbá mi ló máa pẹ́ lọ. So ẹ̀mí kí ni lórí mi mọ̀rọ̀ ọ̀tọ̀ púpọ̀ ẹ̀kúrí kí ni mo kí wọ́n lè tẹ̀lé mọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá bàjẹ́ wọ́n lè tẹ̀lé Yorùbá bàjẹ́ gbogbo kọ́lá mi ló ti lọ sí gẹ́gẹ́ bí bàbá mi lè ní bí bàbá mi lè ní mí so mo lè gbádùn ọ̀rọ̀ táwọn bàbá mi tó tẹ̀lé wọ́n á fi ọ̀nà bàbá mi bá ìjà tó gbé òbíkí ọlọ́dẹ mi ó kú ọlọ́dẹ mi lè ní ẹ̀yìn lọ́pàá kí ẹ ká bàbá má bínú sí ẹ̀jọ̀ ọ̀rẹ́ mi máa ń lọ́pọ̀ tó ní bàbá mi tó ní kókó bàbá àgbọ̀dẹ̀ gbogbo ẹgbẹ́ wọn mi ní bàbá mi tó dáwọ́ àwọn oníkòtò ìyàwó ní nígbà mi ti gbé àgbà ẹlẹ́ mo sáré wá fún mi sọ́nà. Àwọn òyìnbó tí wọ́n so wá pọ̀ yìí tí wọ́n sọ yìí bàbá wa tí wọ́n kó sábẹ́ olóṣèlú yìí ẹ má bínú ẹ̀ka bẹ́ẹ̀ ṣe o. Queen ní London akẹ́kọ̀ọ́ bá palabẹ́gẹ́ tí mo ní sọ̀rọ̀ yìí. Mo nígbà tí bàbá mi ò ní sọ Amẹ́ríkà mo rí àpọ́nlé bí gbogbo àwọn òyìnbó pé wọ́n ti lórí àgàtà gbàgbára ti dé fún ọ̀lẹ́. Ẹ má bá wa like, ẹ má bá wa share rẹ̀. Sunday Igboho sà ó yẹ kó wà ń bì lónìí ṣùgbọ́n ó ti padà sí Germany ní àná ó ti padà sí Germany so kábíyèsí ọ̀dọ̀ rẹ̀ sáwá pé live báyìí live là ń gbé báyìí. Mo lọ́lọ́ mo lè gbà fọ́lọ́ tó níbi mo lè kó gbogbo tí mo ń jẹ láyé ọwọ́ lọ́nà ojú wa ìjọ bí nǹkan ọlọ́run ló ti mọ̀ ẹ̀yin bàbá mi ẹ para ẹ̀ ń bọ̀ ẹ̀ tẹ̀lé ayé lọ́kàn ẹ̀ ti kàn ń fò fúlàní ò lè tó wa ní ẹ̀yin bàbá rẹ̀ ní kàkà kí gbọ̀bá lè fún gàmbà yìí kí n tún kú ọ̀dà èmi ò ní ìdí owó ẹ̀yẹ́ kẹ pàṣẹ bàbá mi ọ̀ ni mò ń bẹ̀ yìí ẹ̀yẹ́ kẹ pàṣẹ ẹni Sunday ọmọ wa àpìyẹ àpòlá mẹ́sìn wọn bọ̀ wá kí àwọn alábàárà pọ̀ lẹ́ Yorùbá wọ́n ta wíkájọ wọ́n tó ti Fúlàní káwọn tó wọ́n ti ní sẹ́jà fìlàlá jápọ̀ òṣèlú kábìlà káwọn tó ti Fúlàní káwọn tó yẹ wọ́n mẹ́ Fúlàní kò lòdì lẹ́wà nígbà tí Fúlàní òjì náà bàbá wọn dókun òbí lòdù tí wọ́n ní àwọn àwọn tó ń jẹ àwọn tó ń jẹ wálẹ̀ Yorùbá wọn. òfin bá gbẹ lórí lẹ́wájú ọgbọ̀n láti ó wà gbẹ wa ọlọ́run kò wá ní ìpínlẹ̀ ó da àwọn Fúlàní òjì náà bàbá wọn lè lòdù wọn pa wọn kàtúbà ọ̀yẹ́ kórì bẹ́ẹ̀ mo bẹ̀yìn bàbá mi kúrẹ́ adé bẹ̀yìn ẹgbàrá ìgbà lọ́wọ́ olóṣèlú ẹ ti wá lẹ́yìn ẹ mọ̀ ti wá lójú ẹ ti ká gbàrà lọ́wọ́ Fúlàní yìí táwọn ẹ bá wá èkó oko ìyẹn ó dínkù táwọn bàbá bá ń dáko tó lókòndókò ìyẹn ó dínkù ẹ sọpọ́ọ̀tì wa ẹ kó wa papọ̀ ẹ̀dá wa pọ̀ ẹ̀ tì wá lẹ́yìn ẹ ti ká wọnú gbó wa gbogbo tí sọ̀rọ̀ lè fún èèyàn ní sọ́kùn ń lọ bàbá láti fún lálẹ́ ọ̀sẹ̀ dandan ẹ̀rọ mọ̀ báwọn èèyàn kí ló dé ẹ bàbá mi ọlọ́jà mi ló kún èmi ò bẹ́ẹ̀ lóko kọ̀ọ̀rọ̀ sígbà tẹ pèmí tí mi ní dáa yín lóhùn tẹ pèmí lóhùn gbogbo nǹkan tí mo ní Ọlọ́run ló ní tí n bá kú mi ní mú lọ́rùn jẹ́ tí n bá ti kú ní gbogbo ẹ̀ka ta ló lówó tó mú nǹkan lọ́rùn ọ̀ ní òkèèfẹ̀ agbára ńlá ni. Ògbóúnjẹ wa lè Yorùbá fún wa. ọba wa ti ohun tí àwọn Fúlàní wa ń dúró. Ẹ̀rá yé wa báyìí. ìkọjá àyè wọ́n ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yẹ ọba wa ti ohun táwọn olóṣèlú náwó sí ọba tí bàbá jẹ. bàbá mi tó fẹ́ gbára ẹ̀ gán gidigidi kò sí ẹni tó ní agbára láti náwó sọ́ba ọba lọ́gbọ́dọ̀ náwó sọ́ba ẹgbẹ́ ìkọjá àyè ni kí ẹni tí èso bá wọn náwó sí ọba aládé lọ́ba náwó sí ẹ̀rù pẹ̀lú náwó lọ́wọ́ ẹ̀kọ́ tó náwó lọ́wọ́ ọkọ̀ wọn ní wọn dà àwọn aláìní rẹ̀ bẹ́ẹ̀ àwọn aláìní lẹ́kọ̀ọ́ òye kọ́ni bẹ́ẹ̀ ọmọdé bàbá mi gbé ara yín nígbà pátápátá olóṣèlú tó bá rí yín sí ẹtì àwọn ọmọ yín síta ẹ máa bẹ̀rẹ̀ wọn náà pẹ̀lú wọn ọba tí olóṣèlú tó bá yọ ọdún pọ̀ àwọn ọ̀dọ́ máa bọ́ta a máa pariwo a máa wọlé lórí òṣèlú tó ní kẹ̀kẹ́ tó lè yọ yín pọ̀ aládàá gbọ́dọ̀ gbọ́dọ̀ pẹ̀lú mi bí màá gbalẹ̀ mi léraléra ni níbi tí aládàá kájọ mọ̀ sí ọba tó tọ́ bá wà nílá ní local government èmi tí mi ń sọ ọba tí mi jẹ́ ìkẹ̀kẹ́ sí mi ordinary person ni mi tí ó pàṣẹ aládàá kájọ máa pò àmọ́ gbalẹ̀ sí ni máa yẹra àti àbọ̀tọ́ ta aládé lórí lórí Yorùbá àwọn olóṣèlú àyè tó bá tí ọ̀dọ̀ àwọn ọba àti àgbà tó dà Fúlàní wọ́n mọ̀ sí ráńtà bèbè wọ́n mọ̀ ráńtà bàbá tí wọn wọ́n mọ̀ ráńtà bàbá wọ́n bá tó lọ́dọ̀ àwọn bàbá tí wa wọ́n mọ̀ náwó sí wọn. Sọ̀rọ̀ pé nílẹ̀ bàbá mi ọlọ́run jẹ́ mi lókun kí ṣe ìjàpá ní kàlá fọ́lọ́jà agbọ́dọ̀ já ìjà àtẹ̀yìn gan agbọ́dọ̀ ti fọ́n mọ́ra sí ìjà táwa ń gbàgbé tàbí bínú nìyẹn tàbí pariwo social media tó là ń ta ẹ̀. Àdìgbò kí báwo ìjọba wa ń tó ń lọ tàbí bínú tàbí pariwo. Ó tó mo lè ti sọ̀rọ̀ báwa ti tàbí mi ò bí mi kí sọ̀rọ̀ tó ta lẹ́yìn kí olójú ọba yẹn kí wájú ẹ̀ nígbà tí ẹgbẹ́ tẹ̀gbẹ́ tọ́ta mílíkì. Àwọn ẹ̀yin bàbá nílé ẹ̀mí àwọn ọba lẹ́yìn wọ́n àpèjẹ tó wájú ọba káàbọ̀ ilé gbé ẹ̀mí lójijì náà alájọ́ mi yóò gùn
ẹni parẹ́ bàbá mi dákun ẹ tó wá pọ̀ ẹ fún wa ní kéde àwọn ìyàrá dákọ̀ òṣèlú kábìdà àwọn tó ti fúlàní káwọn kéde ọwọ́ mẹ́ fúlàní kò lòdì lẹ́wà nígbà tí fúlàní òjì káwọn bàbá wọn lù kúrò lódò tí wọ́n ní àwọn àwọn tó ń jẹ àwọn òpéjọ wálẹ̀ Yorùbá wọn. òfin bá gbé lórí ìlànà tó gbàgbé láti ó gbàgbé wa ọlọ́run kò wá ní ìpínlẹ̀ ó ta àwọn fúlàní òjì káwọn bàbá wọn lè lù kúrò wọn pa wọn kàtúbà ọ̀yẹ́ kórì bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ bàbá mi orí adé bẹ̀ yìí ẹgbàrá ìgbà lọ olóṣèlú ẹ ti wá lẹ́yìn ẹ mọ́ ti wá lójú ẹ ti ká gbàrá lọ́wọ́ fúlàní yìí táwọn yẹn bá wá èkó oko ìyẹn ó dínkù táwọn bàbá bá ń dáko tó lókondoko ìyẹn ó dínkù ẹ sọ fún ọ̀tún wa ẹ kó wa papọ̀ ẹ̀dá wá pọ̀ ẹ ti wá lẹ́yìn ẹ ti ká wọ inú gbó wa gbogbo títí ọ̀nà èkó èèyàn ní sọ́kùn lọ Ìbàdàn láti èkó lálẹ́ lọ́sẹ̀ gẹ́gẹ́ ẹ̀rọ mọ̀ báwọn èèyàn kí ló dé ẹ bàbá mi ọlọ́jà mi yókù èmi ò bẹ́ẹ̀ lóko ọ̀rẹ́ sígbà tẹ́ pèmí tí mi ní dáa yín lóhùn tẹ́ pèmí lóhùn gbogbo nǹkan tí mo ní Ọlọ́run ló ní tí n bá kú mi ní mú lọ́run ilé tí bá ti kú ní gbogbo ẹ̀ka tàbí lówó tó mú nǹkan lọ́run ní òkìtẹ̀ agbára ńlá ni olórí ọ̀gá tí ò tẹ́lẹ̀ kan gbọdọ̀ sọ pé no ọba wa ti ohun tí àwọn Fúlàní wa ń kú nínú wọ́n ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọba wa ti ohun táwọn olóṣèlú náà ọba tí bọba jẹ Ajísáyè kí tó pè táwọn ọba mo fẹ́ bè é bẹ̀rù ṣé ọ̀rọ̀ tí ọmọ aládùúgbò sọ ọmú yẹsì ṣé ó ń kú yẹ ṣé ìdán sí Ìgbòho ọmọ akọni tí ò ṣe ọmọ ojú ṣé ìdán sí àrùsà ẹ ti rọwọ aládùúgbò ṣé ẹ ti rí Ìgbòho òòṣà àwọn bàbá wa náà mọwọ́ sọ fún wọn ó ti dè ògùn gbọ́ wọn bó ṣe ń lọ wọn ní ẹ pawọ́pọ̀ ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ fún Májàsọ́lá Ìgbòho òòṣà ní amnesty wọ́n ní ẹ pawọ́pọ̀ ẹ ṣe ní kẹ̀kẹ́ tó máa ń fọwọ́ sí ẹ ṣe ní gbàláàbù tó máa ń fọwọ́ sí ẹ fún Májàsọ́lá Ìgbòho òòṣà ọmọ aláàjì ẹ fún amnesty ẹni kó wáyé ọba wa wálé má ṣe tẹ̀tẹ̀ dé ṣé mo kọ́ mi sọ́nù ẹnu mọ́ tó yà á trust mi o yìí tẹ̀ ṣe ìjẹ́ ó ń surprise wa o àbẹ́yẹn ẹ̀yin tẹ̀ ń wò ó jẹ́ trust àwọn ọba wa ṣùgbọ́n ìtẹ̀ ìṣe ẹ̀ ń ṣe ní surprise pass fún wa ẹ jẹ́ kí surprise pass òyìn kó surprise wa ní dáadáa délẹ̀ in a positive way kí tó wá pè táwọn ọba sọ ẹ pé ayé jọ ẹ fún Májàsọ́lá Ìgbòho òòṣà ní amnesty kí lẹ ṣe ní ta ni kò ṣe o kí ni Májàsọ́lá ṣe even àwọn boko tí wọ́n ń dùnyàn tí wọ́n ń pààyàn tó pa àwọn sójà pápá Buhari ló fún ọ amnesty ó dá àwọn sínú iṣẹ́ sójà Nàìjíríà àwa awitan wọ́n ní wàhálà ṣẹlẹ̀ lẹ́kìtì federal government deploy sójà lọ síbẹ̀ àwọn owó náà máa deploy lọ síbẹ̀ kì í ṣe àwọn repentant ni ṣáwọn ìyá wa rí àwọn ọmọ ìyá wọn tó fẹ́ yí àwọn ọba wa lọ́rùn wọn á wá gbà ṣé wọ́n á pa àwọn ọmọ ìyá wọn fún wa ó ti ń clear díẹ̀díẹ̀ ó máa tó clear lójú everybody ṣùgbọ́n ìtẹ́ ẹ̀ṣẹ̀ yìí náà ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín yínníyínní kẹ́ni lè ṣe mí a dúpẹ́ lọ́wọ́ yín ìtàn òun ní gbàgbé ẹ̀yin ọba tẹ́ ẹ ṣe lè lásìkò yìí ẹ gba amnesty fún Májàsọ́lá Ìgbòho òòṣà ẹni kò máa bọ̀ nílé ẹ dúró tí lóun ò béèrè owó lọ́wọ́ yín táwọn olórí burúkú kan ara ìjàkálẹ̀ àrùn tó ń ṣépè àwọn tó ń pa tó ń sẹ̀ǹdì ẹ̀ sí mi ẹ má dára yé láàmú àjàkálẹ̀ àrùn ti la hypertension ní high blood pressure ni wọn ò bí wọn kú àwọn ò mọ̀ pé Májàsọ́lá Ìgbòho òòṣà lè wálé ìṣókì o àjàkálẹ̀ àrùn wàá sì padà ta wíìgì orí ẹ̀ oníkọ̀ǹkàn yìí lórí bẹ́ẹ̀ mi ṣe máa ń wọ ẹ̀yàn gan òòjọ́ Yorùbá imú Yorùbá kì í rí kundu bẹ́ẹ̀ yẹn imú ẹ̀ dàbí mú àwọn nìjẹ́ bẹ́ẹ̀ ni mú ẹ̀ ṣe rí kudu bí ọṣẹ ìyàwó àjàkálẹ̀ àrùn bí ìtìráyè ti yín sìn o mò ń bọ̀ ni ṣùgbọ́n àmọ́ kan tó dé tí mo ṣe pè é sí mítìnì o àwọn wèrè somebody Májàsọ́lá Ìgbòho òòṣà nìyẹn bàbá sàálẹ̀ o bí rere ló bá mọ̀ ọ̀rẹ́ mi máa ṣe bó bá dé jẹ ìka
ó lè múra sí o ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ yẹ̀ẹ́dẹ́ lọ́rọ̀ Olúwa ó máa ṣókì nílẹ̀ Yorùbá a máa gbalẹ̀ bàbá wa kò sí ọ̀kan ilẹ̀ àwọn bàbá wa máa gbalẹ̀ wa bàbá ìfẹ́yàbá ìfọ́ sí omi tó dé yìí a máa gbalẹ̀ wa ẹ̀yin ọba ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín ìtàn ò ní gbàgbé yín Májàsọ́lá Ìgbòho ṣe bá wa dúpẹ́ lọ́wọ́ Àdìsá ọmọ Aládìkún náà ìtàn ò ní gbàgbé ìwọ náà ọmọ Aládìkún Yorùbá wì tó ń pariwo yìí ìtàn ò ní gbàgbé mi náà ẹ̀yin oní comment section ìtàn ò ní gbàgbé ẹ̀yin náà ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu àwọn ọba wa àánú àwọn ọba wa máa ṣe yín àánú wọn ṣe mí àánú wọn ṣe mí ẹ jẹ́ agbọ́n tí àwọn ọba wa tí wọ́n sọ. orí ìlú táwa níbí Èkìtì ni mo ti wá àti tí àwọn ọba méjì ẹ̀ ṣẹlẹ̀ òdìjọ́ kẹta tàdúkọ́ ti ọba Koro ní Kwara àná mọ̀ pé àti dé bí wọ́n ṣe pa àwọn ọba yẹn pé àwọn ọmọléèwé ojú wọn gbé ní Èmùrè Èkìtì láwọn olùkọ́ wọn tọjọ́ márùn-ún kí wọ́n tó dá wọn sílẹ̀ iṣẹ́ àkọ́kọ́ àdíyàn gbé ní Èkìtì tó gẹ́gẹ́ bàbá wa ti sọ èèmọ̀ ó ti wọ̀ ọlọ́run àpò ayọ̀ gómìnà wa ó dìde pé wá àjọ ṣèpàdé gómìnà wa sá lọ sí Àbújá wọ́n dẹ̀ kó ọgọ́rùn-ún sójà ránṣẹ́ láti pé kí wọ́n máa ṣọ́ wa ṣùgbọ́n àwọn àgbọn rántí wípé nígbà kan nígbà tí General Buhari wà ní ìjọba gẹ́gẹ́ bí president ó lóun fún àwọn kan ní amnesty àwọn terrorist wọ̀nyí ó wá kó lára wọn kó wọn wọnú sójà gbogbo wọn wọ sínú ọlọ́pàá àwọn tó kó wá ọgọ́rùn-ún tó kó wá pẹ̀lú la mọ̀ dáwọn tí oúnjẹ wọn bá dùn amnesty tó gbogbo nǹkan wọ̀nyí ṣe wà fáwọn ọba láti ṣe ṣe wà fún wa láti ṣe o ṣe wà fún wa láti ṣe a ní àwọn ọmọ tí lójú lọ́lẹ̀ rọ́jú láti ràn wá lọ́wọ́ láti ṣọ́ ìlú láti ṣe wọ́n báwo la ti fẹ́ ṣe wọ́n gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ wọ́n jẹ́ ká Àmọ̀tẹ́kùn gbé ìgbọ̀n wọn jẹ́ tó nǹkan jà gbogbo ẹ̀ náà wọ́n fi ń rẹ́ẹ̀kì wa ni gẹ́gẹ́ bá ti sọ àti dáko ní ìsìn ó di wàhálà nìkan sórí oko kò sèfù wọn kí la wá fẹ́ ṣe ìmọ̀ràn bá tẹ̀lé kàn fẹ́ mú wá òní pé a ní ọmọ kan tá à ń gbúrú ẹ̀ Sunday Igboho tó ṣe gbúdúgbúdú méje yàyà mẹ́fà ní ọ̀hún èmi á dábàá nítorí ọmọ yẹn sí kápẹ́ wọlé ó wá ràn wá lọ́wọ́ ó wá káwọ̀ ọ̀dọ́ múra gẹ́gẹ́ bá a ṣe àgbàdá ọmọ ni Ọlọ́run ló fi ṣe ilé fún alásìkò yìí ìmọ̀ràn tèmi ni ẹ jẹ́ ká pé nǹkan kí nǹkan tó bá fi ṣe dànù ẹ jẹ́ ká gbọ́ dànù ó wálé ó wá ràn wá lọ́wọ́. ṣọ́nkílẹ̀ ẹ̀ ṣe ẹgbọ́n táwọn ọba yìí sọ wọ́n ní àkàndá ọmọ ni olóyè Sunday Májàsọ́lá Ìgbòho òòṣà ẹ tó bá mi kọ òòṣà sí comment section ẹ bá mi share fídíò yìí owó bàbá dámì ọmọ Aládìkún ṣe gbọ́ wọ́n ní kó wálé kó wá ràn wá lọ́wọ́ ọba Èkìtì ló sọ̀rọ̀ yẹn how I wish pé kẹ lọ sórí BBC wọ́n sanwó polówó fún mi mo kàn polówó fún mi mo kàn sọ lọ́fẹ̀ẹ́ ni kẹ lọ wo àwọn tí wọ́n kó tíṣà yẹn Kúnlé abiyamọ o àánú obìnrin yẹn ṣe mí ó ròyìn ó ní wọ́n lù ú wọn ò kóbìnrin lòun ó ní wọ́n lù ú wọ́n jọ wọ́n kùkù wọ́n là wọ́n nídìí ọ̀bẹ wọ́n là wọ́n nígi wọ́n fọ́ ìdìbọn mọ́ òun lórí ó láwọn ké ó ní wọ́n lu àwọn ọmọ kéékèèké tí wọ́n kó yẹn náà
ó ní wọ́n gba 15 million naira lọ́wọ́ àwọn. Owó kí ni 15 million? Ìyẹn ò wá tí tó bí pabambari. Ó ní táwọn ṣe wọnú gbó yẹn lóhùn yẹn ti ń sọ fún, I don't know if that is true o. Yí pé àwọn 9 làwọn wọnú gbó yìí, àwọn 8 làwọn máa jáde. Ó ní mo ṣe pé driver yìí nìyẹn, driver tó kọ́ àwọn school lọ sí school ní ojú àwọn ọmọ kéékèèké yẹn. Ó ní bẹ̀rẹ̀ sí ní jọ ní di ìbọn gbà wọ́n fọ́ di ìbọn lórí mọ́ lórí, wọ́n ná, wọ́n gbá lójú, wọ́n ṣe gbogbo ẹ̀. Ló ṣà ń ké bọ́ọ̀ ni. Ó ló ṣà ń sunkún ni. Bálélé oníbálélé. Kó wá dé bá jẹ́ sample lójú àwọn kéékèèké yẹn. Ó ní wọ́n dẹ̀ gbé ìbọn fún látẹ̀yìn gbáù. Ló wó lulẹ̀, ó kú lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé trauma yẹn ṣó máa kú lára àwọn ọmọ tí wọ́n pa ènìyàn lójú wọn? Ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ jágbàlagbà, ṣé lè dúró kán pààyàn lójú yín láì ṣẹ̀dìyẹ? Ẹlòmíì ò lè dá ẹdìyẹ pa. Ẹlòmíì bẹ̀rù débi wípé ẹlòmíì ò lè dá áyán pa nínú ilé ẹ̀. Wọ́n pa èèyàn dànù. Kò dẹ̀ sí ohun tó bá ṣẹlẹ̀ sí, because wọ́n ta ló máa mú wọn? Tó bá fi lè mú wọn nísìnyí, máa fún wọn ní amnesty ni. Wọ́n máa fún wọn ní amnesty ni. Lọ́ ṣe wo pé àwọn lè ṣe bó bá ṣe wọ́n lórí ilẹ̀ wa. Wọ́n wá pa lára, wọ́n pa jẹ, wọ́n pààrọ̀ gún àga. Nílẹ̀ Yorùbá, wọ́n ní táyé bá sọ ẹ̀dá, ṣé bóun náà ó fi ìbú ẹ̀ bódọ̀lá. Òun táyé bá sọ ẹ̀dá, ayé ilé. Òun táyé bá sọ ẹ̀dá, ṣé bóun náà ó fi ìbú ẹ̀ bódọ̀lá. Wọ́n jẹ́ káwọn èèyàn wá lọ sóko mọ́. Wọ́n dá ẹrù burúkú, fi ẹrù burúkú sí wa lára, wọn bí wa kú, a lè lóko mọ́. A lè ṣe ẹni tí wọ́n tún wá yan halẹ̀. Àwọn ò ní fún wa lóúnjẹ. Àwọn ò ní gbóúnjẹ wá sílẹ̀ Yorùbá mọ́. Àbí kí ni wọ́n mean? Ẹ̀yin tẹ́ bá sì wo show tí mo ti ṣe láàárọ̀ yìí. Ibi tí màá tó ti ń yìnbọn fún màálù, tí ìbọn wàrà màálù. Ẹ̀yin tẹ́ bá ti wo, ẹ bá mi kọ sí comment section. Ṣé kìí pé wọ́n gbómi ìjà kaná? Wọ́n fẹ́ bá fún wa wò. Àwa wí táwọn kan wá bẹ̀rẹ̀ ẹjọ́ ẹja mi lẹ́ra ẹ̀ra mi, ó bú mi, ó yàgbẹ́ Sunday Igboho tán, ó sú mi, ó jà gbẹgbẹgbẹ. Ìyẹn kọ́ ló kan wá kan àráyé òṣì. Kò sáyé ẹjọ́ ńlẹ̀. We don't get time for ẹjọ́ òfò. We need action. Action, 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 and nothing but action. A lè dúró oṣù mẹ́fà kan pa wá tán. Ibà ti sọ̀rọ̀. Ibà ní 20 billion now. Ọlọ́dàmí o. 20 billion làwọn fẹ́ gbà. Ààrẹ Ọ̀nà Kakanfò ní 20 billion. Lóògùn ọ̀fẹ́, ẹ má wá kọ lóògùn ọ̀fẹ́ o. Ẹ má pààrẹ Ọ̀nà Kakanfò ní kẹ́ fi lóògùn ọ̀fẹ́ sí comment section. Lóògùn ọ̀fẹ́. Ibo nílẹ̀ Yorùbá ti fẹ́ rí 20 billion. 20 billion. Ṣé fẹ́ ra fighter jet ni? Àbí amọ̀ tank lẹ fẹ́ rà? Ṣé bí ẹ ń sọ pé àwọn ọmọ yín náà dẹ̀ sọ wípé gbogbo ohun tí ìbọn máa fi tí Ààrẹ Ọ̀nà Kakanfò máa fi jà, wọ́n láàrẹ ò jàjà àbọn, wọ́n ní táwọn bàbá wa fi ń rólé lẹ máa fi jà. Ṣé tá fi ń rólé wọ 20 billion 20 billion naira? Ààrẹ Ọ̀nà Kakanfò. Àmọ́ olóyè Sunday Igboho, very humble man. Ó ní kò sí ìjà ńlẹ̀. Ó ní káwọn bàbá wọn ní Àdìsá ìmọ̀ ẹni tọkùnrin yẹn jẹ́. Ó ní ẹ̀yin bàbá wọn, ó ní ẹ pè wá pọ̀. Ẹ̀yin bàbá náà ẹ ṣohun ilé ọ̀kan. And again, warning fún gbogbo ẹ̀yin arọ́bàfín. Tẹ́ máa náwó sáwọn kábíyèsí wa. Ẹ̀yin kábíyèsí wọn ní kẹ́ ṣọ́ wọn. Anybody bá ti náwó sí ẹ ṣọ́ wọn ní rúkẹ̀rẹ̀ lọ́wọ́ kọ́ wọn kákò báyìí. Anybody tó bá ti náwó sí kábíyèsí wa lẹ̀ Yorùbá. Àwọn respect tẹ́yin bàbá wa tẹ́ fẹ́ kọ̀ tẹ́ fẹ́ gbà yẹn. By fire, by force. A máa gba respect yẹn fún yín. You must be respected. Bí queen bó ṣe ń lọ tó ń ṣe flenge tí gbogbo ayé respect yẹ. Ayé must respect you. Bóyá ẹ fẹ́, bóyá ẹ fẹ́, bóyá ẹ fẹ́, bóyá ẹ kọ̀. A máa gba respect yẹn fún yín. Kọ́ lọ bá wa lónìí. Ẹ wọ Ọọ̀ni tó máa lọ sí Amẹ́ríkà báyìí. A gbọ́ àwọn tó máa gbé kiri tẹ̀lé wọn yẹn. Abáńkì ọ́. Mo like gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ló la like, especially èmi.
gbogbo nǹkan bẹ́ẹ̀ ó jọ mí lójú gan ó dé àwọn wa tó dé wà níbí náà ó jọ wọn lójú wọ́n dé jẹ́ tí mo rí ọ̀rọ̀ ní tó fi kíní kan báyìí sórí báyìí tó wọ́n fi yẹ́yẹ́ sí báyìí tó náà ṣọdún kíní kan tó pẹ̀yẹ kẹ́jà báyìí àwọn ọmọ mi wọ́n tún fi ṣe wallpaper showing their mate in school pé look at my country my kíní kan king èmi ò kúkú gbóyìnbó wọn bàtà bá wá ń ṣòpá ẹ̀wọ̀n king wa ní tó wá dọ̀la tó dípọ́ ní wọ́n gbé king kan wọ́n gbọ́ ọba kan wọ́n pọ́ ọba kan wọ́n pàjòyè pọn àìṣojú nílẹ̀ Yorùbá o àìlóba ká lójò ọmọ akínrin wa àdìsọmọ aládìkún ó ní ṣìṣe o bàbá mi ò ní pin èké ẹni tẹ́ bá ti ẹ̀ka tó ṣàdúrà fún Sunday Igboho ẹni tẹ́ bá ti download tap send ẹ lọ bá mi download tap send ẹ lo promo code mi Abiola TTS tap send TAP SEND ẹ lo promo code ABIOLA TTS Abiola TTS that's Abiola tap send ẹ̀yin tẹ́lẹ̀ tí kójú yín máa jọ̀lọ̀ kójú yín máa fresh ẹ lọ sọ́dọ̀ PR organic kí ló fresh ojú yín 081 +234 81 561 58550 kí ló bá wọn náà dòwò pọ̀ àdìsá ò ní pinyin kin o ò ní jábọ́ fọ́ agbára Elédùmarè ìṣẹ̀dá wa báyìí kò ní jẹ́ òṣìjà wa gbé ẹni Yorùbá òkò Yorùbá ò ṣe é jà fún Yorùbá ò ṣe é ṣe gbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ àwọn Yorùbá ayé àtijọ́ nìyẹn àwọn Yorùbá ayé análọ́ọ̀gì ni àwọn ti digital àwà yìí amùkọ́ máa lé máa wà o kò síbi tí ọ̀pẹ ti fẹ́ wù báyìí tí koríko ò ní fẹ́ dìde ní lábẹ́ Bíbélì náà ni ẹ jẹ́ kí èpò àtàlìká mọ̀ máa dàgbà a máa padà yọ wọ́n sọnù orúkọ akúmọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kàńdánù rẹ̀ sọ máa padà dánù ni gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn lásìkò tá a wà tó bá lóun fẹ́ gba àbọ̀dè fún ilẹ̀ Yorùbá àbóun fẹ́ gba àbọ̀dè fún Májàsọ́lá Ìgbòho Òòṣà tó ní kò ní rí ṣe tó ní kò ní rí yanjú ìṣẹ̀dá wa báyìí ó máa hangi onítàn báyìí apọn mi sínú kùn apọn mi sí lábẹ́ àṣẹ Elédùmarè ẹ fi wálẹ̀ Òòṣà bó lè gbèmí ẹ ṣe wá bá ṣe bá wa ẹni olórí tí wàá ti lè dìde ẹni jagunjagun bá ti lè dìde fún wa lọ́fẹ̀ẹ́ àní ṣe ń gbáǹká ṣíṣì àní ẹjà fún wa àwọn tó lọ sí ogun jálumi ogun jálu kíní kan ogun gbá ogun kírìjì ọgbà mi fẹ́ kí ṣó mi fẹ́ kó gùn jù mo mọ̀ rí kọ́ lóye because mo máa ṣe live tílẹ̀ bá mú kápá lè pè wọlé ìwọ tó bá ti subscribe sí YouTube channel mi yẹn wá tẹ subscribe button ẹ báyìí ìwọ tó ti tẹ bẹ́ẹ̀lì ẹ tẹ notification bẹ́ẹ̀lì ẹ kalẹ̀ gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ ṣe tẹ́ ń subscribe sí YouTube channel mi mo ń wọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ti follow mi lórí Facebook ẹ yá follow mi Yorùbáwùyí náà lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ me I am the one and only Akalolo of Yoruba land adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọmọ lọ iye olóyè tí òpè méjì Abẹ́ní ọmọ ìṣe pààrọ̀ ẹ tó máa pààrọ̀ Abẹ́ní máa déwájú federal government tó máa tó wá sign ní ogun gbá déwájú Sàtíà Elédùmarè torí rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká bóore bá dìbì ìpàdé dọ̀hún àwọn òtí wa ní kánjúkú àtẹ̀mí àtẹ̀yìn wọn ò ní gbalẹ̀ Yorùbá lẹ́yìn wa ní àṣẹ Elédùmarè à ń kọ̀tàn àwọn ọba tó ṣe léyìí wọ́n kọ̀tàn kalẹ̀ ni èmi tí mò ń sọ èmi náà kọ̀tàn yín tẹ́ ń wò mí tẹ́ ń share tẹ́ ń comment èyí náà kọ̀tàn kalẹ̀ ni a padà sí comment wa wò lójú ọkọ̀ pé a comment èmi náà comment nígbà yẹn bó ṣe máa rí nìyẹn ẹ má dà wá láàmú ẹ má fìtínà wa ẹ jẹ́ ká lè wálé kọ́kàn wa lè balẹ̀ ká lè gbé ìgbé ayé àlàáfíà gbélé ayé rọ̀ pé àwa náà ń lọ sílùú wa o a fẹ́ lọ ṣolúdé ní ìlú òyìnbó ni kó máa kù a fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ a fẹ́ dáko ẹ má ní wá lára o ẹ má fàyè ní wá lára àbí ẹ̀yin èèyàn mi alpha òtútù lóyìnbó pọ̀ ṣóòrùn ò pọ̀ a fẹ́ wéwọ́ ká jẹ àmàlà pẹ̀lú correct ewé original ewédú tó wù lẹ́ńkùlé pẹ̀lú gbúre tó wù lẹ́ńkùlé original ewédú kì í ṣe àwọn tó ń kó sínú kíní fún wa fẹ́ jẹ àmàlà pẹ̀lú ẹ̀ ká fi gbẹ̀gìrì sí ká máa rìn lẹ́gbẹ̀ẹ́ títì ká rí bọ́ọ̀lì àtẹ̀pàrà ká jẹ ṣu ká jẹ pọ̀nmọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ a fẹ́ máa jẹ it's getting out of hand ilé òṣè wá ẹ̀rù ń pọ̀ ní kálukú ẹ má lọ lé o ọmọ ají yín gbé o ọmọ ají yín pa o béjú ìgbà tó ti lójú tó ti ta ará ìmọ̀yàn tó ti lọ lé tí wọ́n jí gbé and you want to continue like that kò jọ o
ọlọ́mọ pé kò jọ kò jọ Ògún gbọ́ ọlọ́mọ pé kò jọ ẹ ṣeun àdúpẹ́ Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọba wa ẹ bá wa kí àwọn ọba wa ẹ ṣé o Ọọ̀ni of Ifẹ̀ onírìṣà mo fi Elédùmarè mo fi kí yín mo wá fi onírìṣà mo fi kí gbogbo ẹ̀yin ọba pátá mo fi olóyè Sunday Májàsọ́lá Ìgbòho ṣá mo fi kí gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá pátá ẹ jẹ́ àsowọ́pọ̀ mo fi Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o mo fi kí gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá náà ẹ jẹ́ àsowọ́pọ̀ ká ṣe lóṣùṣù ọwọ̀ kì í ṣe òṣùṣù ọwọ̀ tó ń gbé fi ń ṣépè fún Ààrẹ Lájí Àbáàsì kì í ṣe òṣìṣẹ́ ọwọ̀ tó fi ń ṣépè fún ọ̀tá òǹpìtàn òṣùṣù ọwọ̀ tó yẹ pé a máa dúró lẹ́yọ̀ kan báyìí a máa gba ilẹ̀ wa kò ní ẹ̀jẹ̀ àṣẹ onífẹ̀ẹ́ yín gan I love my land I love my tribe Yorùbáwùyí lórúkọ mi o see you on my next show ẹ jẹ́ àpàdé láàárọ̀ àṣemẹ bẹ́ẹ̀ a máa ṣe ó dàbọ̀.